Ẹ káàbọ̀ sórí ètò Ògbónìtàn reality show. Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín. Ẹ wá nǹkan fìdílé ẹ̀jẹ̀ àjọ wọn bàbọ̀ torí pé èèyàn tó bá lọ ṣèbọn ló bá kú. Gbogbo ara tí wọ́n ìtàn tá à ń bá bọ̀ ẹ sì mọ́ bínú sí wa pé ó tójọ́ mẹ́ta kó lè bá a dá náà là ń bá káàkiri kọ́ba mi òkè kó jẹ́ kó dáa fún oníkálukú wa. Ẹ wò ó gẹ́gẹ́ bí a ṣe ń bọ̀rọ̀ mi ń bọ̀ àbí mo ṣe ń bọ̀rọ̀ náà bọ̀. Ṣé ẹ rí bàbá Adébímpé ó ti pe Káyọ̀dé o ó sì ti béèrè bó ṣe nífẹ̀ẹ́ ọmọ àwọn sí. Ṣé mọ̀ káwọn náà sọ wípé àwọn tí mọ Káyọ̀dé kì í ṣe ní kì í ṣàná gẹ́gẹ́ bí ọmọ tó dáa. Èyí jẹ́ kínú wọn dùn láti fi Káyọ̀dé fún láti fọmọ wọn fún Káyọ̀dé. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ àwọn méjèèjì wọ̀ torí pé gbogbo àwọn ẹ̀gbọ́n àti àbúrò Adébímpé ni wọ́n nífẹ̀ẹ́ sí Káyọ̀dé. Nígbà tí gbogbo nǹkan ṣẹlẹ̀ ojú ti Káyọ̀dé kò fẹ́ kí bàbá ìyàwó òun ó mọ̀ wípé nǹkan ò lọ déédéé fóun. Èyí ló fà á tó fi jẹ́ wípé kò jẹ́ kí bàbá ìyàwó rẹ̀ mọ ohun tó ń fèsì. Ẹ máa ń bá mi bọ̀ wọ́n ti fún Káyọ̀dé lọ́ṣẹ ó ti gbọ́ṣẹ́ lọ́wọ́ bàbá ìyàwó rẹ̀. Bàbá ti sọ fún pé kó dákun kó tọ́jú ọmọ àwọn. Wọ́n ní kó tọ́jú ọmọ àwọn gidigidi o torí wípé eyín tí ajá fi ń bọ́mọ rẹ̀ ṣeré ní fi ń bù ú jẹ. Àwọn ò sì ní fẹ́ káwọn àti Káyọ̀dé káwọn jọjọ tá ara àwọn. Àǹtí Ṣeun bọ́rọ̀ náà ṣe ń lọ náà ni. Nígbà tó yá Káyọ̀dé délé ó mọ̀ọ́sẹ̀ náà dání ó ń ronú pé ṣé kóun lò ní àbí kóun má lò. Lóòótọ́ òun mọ bàbá ìyàwó òun sẹ́ni tó gbójú tó gbówó. Àmọ́ ẹ̀rù máa ń bà òun. Eléyìí fà á kí Káyọ̀dé máa wojú wò bóyá kóun lò àbí kóun má lò. Ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ẹ mọ̀ gbọ́ mi. Nígbà tí bàbá Bímpé fẹ́ fún Káyọ̀dé lọ́ṣẹ wọn ò jẹ́ kí ìyàwó rẹ̀ mọ̀ ń bẹ́ o àmọ́ wọ́n ní kó wá ara wọn. Ẹ wò ó fún un lọ́ṣẹ náà ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin. Ṣé mọ̀ pé ó lọ bí oṣù kan Káyọ̀dé ò lọ́ṣẹ o. Ló bá tún gbéra ó gbọ́dọ̀ bàbá ìyàwó rẹ̀ lọ. Ó ní dádì nǹkan tẹ́ ẹ fún mi èmi ò lò ó. Bàbá ní àwọn mọ̀ pé kò lò ó. Ó ní báwo lẹ ṣe mọ̀ wọ́n ní kó mọ̀ wọ́rì. Ó lóun ò lò ó ẹ̀rù ń bà òun nígbà tẹ́ ẹ ní kó má sọ fún ìyàwó òun. Àwọn ò sì kí ń ṣe nǹkan láì má sọ fára àwọn. Eléyìí jẹ́ kí ó máa kọ̀ òun lóminú pé irú nǹkan wo lẹ wá lè gbé fóun tẹ́ ẹ máa ní kó má sọ fún ìyàwó òun. Ó ní ìyẹn ẹ̀kíní. Ẹlẹ́ẹ̀kejì ṣé kì í ṣe pé repercussion wà lórí nǹkan tẹ́ ẹ gbé fóun yìí. Bàbá ìyàwó rẹ̀ ní ó yẹ káwọn bínú sí ẹ àmọ́ àwọn ò ní bínú sí ẹ nítorí pé bó ṣe yẹ kọkùnrin gidi ó béèrè náà nù. Bàbá ìyàwó rẹ̀ ní èmi mo fún ẹ níyàwó ọmọ mi níyàwó tí ń bẹ́nu lé rẹ ìwà rí nǹkan tí ó pọ̀ mọ́ mi lára tí wọ́n ṣe bí. Bàbá ìyàwó rẹ̀ ní láéláé. Ó ní àmọ́ tó o bá fẹ́ kí ìyàwó rẹ̀ ó mọ̀ nípa rẹ̀ kó sí láburú. Tó bá ti di ọjọ́ Sunday ìwọ àtìyàwó rẹ̀ wá rí mi. Ó ní kò burú. Káyọ̀dé kúrò ń bẹ́ẹ̀ gbà tó délé sọ fún ìyàwó ẹ̀ dádì ní ká wá ara òun. Wọ́n jọ lọ. Nígbà tí wọ́n débẹ̀ ó sọ gbogbo ọ̀rọ̀ níṣẹ́jú Adébímpé ìyàwó Káyọ̀dé tó jẹ́ ọmọ ti bàbá yìí. Ó ní dádì wọn ò lè ṣe nǹkan tí ò dá fáwọn. Ó dá òun lójú pé nǹkan tí ó dá dádì àwọn fẹ́ ṣe fáwọn. Ọkọ rẹ̀ sọ pé tó o bá ti fọwọ́ sí i má gbá máa lò ó. Ó ní kò sí láburú.
wọ́n gbọ́ṣẹ́ nígbà òjíjọ́ kejì ọkọ rẹ̀ pè ó ní aago 3 ọ̀sán mo fẹ́ lọ wẹ̀wẹ̀ yìí. wọ́n jọ lọ níjọ́ alákọ̀ọ́kọ́. ijọ́ ẹlẹ́ẹ̀kejì ó ti fọṣẹ sómi ó ti bẹ̀rẹ̀ sí ní wẹ̀. ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ pé ọjọ́ 7 ni ó fi wẹ̀wẹ̀ yìí. ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin ó ṣe bẹ́ẹ̀. nígbà tó dojú ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ti dé odò. èrò wá pọ̀ bámíà dódò tí wọ́n fẹ́ wẹ̀. ṣé ẹ sì mọ̀ pọ́kùnrin ò ní gbóbìnrin rẹ̀ papọ̀. báwo mo ṣe fẹ́ ṣe. ọjọ́ karùn-ún ó gbẹnu tán ó kọjá sísọ. ìyàwó bá lọ gbọ́n ó ní òun náà fẹ́ wẹ̀ láàyè àwọn obìnrin tó láàyè àwọn ọkùnrin èrò pọ̀ ń bẹ̀ kọjá bó ṣe lérò. àmọ́ àyè àwọn obìnrin èrò obì ò fi bẹ́ẹ̀ pọ̀. ló bá lóun náà fẹ́ wẹ̀ ó ní kò sí wàhálà. nígbà tó fún un láàyè ló bá ní òun pẹ̀lú ọkọ òun làwọn jọ fẹ́ wẹ̀wẹ̀ yìí o. ọba ní ayé ọkùnrin ayé obìnrin ni ọkùnrin kì í wẹ̀ ń bẹ́ẹ̀ ó ní ṣe bóun kọ òun ni àwọn jọ fẹ́ wẹ̀wẹ̀ yìí ni. ọkọ rẹ̀ bá wọlé ọkọ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń wẹ̀. ó dúró sí ibi kékeré odò tọkọ rẹ̀ fi wẹ̀wẹ̀ tán. ó mọ̀ ṣe o. nígbà tọkọ rẹ̀ wẹ̀wẹ̀ tán ọjọ́ ẹlẹ́ẹ̀kẹfà wọ́n tún jọ lọ ni. ọjọ́ ẹlẹ́ẹ̀keje wọ́n jọ lọ ni. nígbà tó ń wẹ̀ tán lẹ́yìn ọ̀sẹ̀ kan ṣàdédé ni Káyọ̀dé gba ìpè látọ̀dọ̀ ìjọba wípé àwọn rí CV ẹ̀ tó fi lẹ̀ o nọ́mbà tó fi sí o wípé kó wá ìyẹn lógùn state government house ló bá lọ bẹ̀. nígbà tó débẹ̀ wọ́n sọ fún un pé CV ẹ̀ bó ṣe ń wo CV orúkọ rẹ̀ kọ́ ló wà ń bẹ́ẹ̀ àmọ́ nọ́mbà Káyọ̀dé ló wà ń bí nọ́mbà tó ń pè yìí. ó ní orúkọ òun kò ń kọ lélẹ́yìí. ìkànnì àwọn ọ̀gá sọ pé ṣé wò ó fẹ́ láǹtí ẹni gbà tí kì í ṣorúkọ ẹ̀ not a graduate. ó ní graduate ní mi àmọ́ orúkọ mi kọ́ ló wà ń bẹ́ẹ̀. ọ̀gá ní òkè nígbà tó pé orúkọ nọ́mbà rẹ̀ ló wà ń bẹ́ẹ̀ lọ sí CV tiẹ̀ wọ́kọ̀ òun wá building engineering ni ẹ́ á bẹ̀rẹ̀ sí mọ̀ gbogbo iṣẹ́ tá a fẹ́ ṣe afẹ́kọ́ school ni o afẹ́kọ́ lè ìjọba ni o ìwọ náà máa bẹ̀rẹ̀ sí gbé fún tó tó Elédùmarè. ó bá lọ ṣe CV tiẹ̀ wá ló bá gbé fún wọn. Káyọ̀dé ò fẹ́ fèrú gbàbùkún ó wò wípé orúkọ òun kọ́ ló wà níbẹ̀ àmọ́ nọ́mbà òun ni ló wá lọ ṣe tiẹ̀ wá nígbà ó ṣe tiẹ̀ dé ọ̀fẹ́ gbogbo ẹ̀ tiẹ̀ ha wọ́n ní orí tiẹ̀ bẹ́ẹ̀ ò ṣe nù. CV náà ọba mu ọba ìyá wọ́n ti bọ̀lẹ̀. ẹ wò ó wọ́n ti bọ̀nù ibi dustbin. gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ṣe CV àbí tẹ̀ mọ́ ń kọ nọ́mbà yín sára nǹkan kan ẹ jẹ́ máa farabalẹ̀ kẹ́ ẹ máa wo nọ́mbà yín dáadáa nítorí pé ọ̀pọ̀ ìgbà ló wà wípé nọ́mbà tẹ́ fílẹ̀ kọ́ lẹ́wà padà bá ń bẹ̀ nígbà ò bá yá. ẹ wò ó Káyọ̀dé ṣáà ti change rẹ o ó ti fún wọn CV tiẹ̀ wọ́n sì ti gbà láti gbéṣẹ́ fún Káyọ̀dé. agbóhùn iṣẹ́ fún ó bẹ̀rẹ̀ sí í ṣe láti ibi àga school dídú gbogbo nǹkan bá fẹ́ ṣe ní Ogun State òun ló ń bá wọn ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Káyọ̀dé dolówó ó dọlọ́rọ̀ ó dé ní abiyì láwùjọ ó dé ní tí ń rọwọ́ mú lọ sẹ́nu. nígbà tó di lẹ́yìn oṣù 3 bàbá ìyàwó rẹ̀ pè ó ní wá ń bí ó ní nǹkan tí mo gbé fún ẹ níjọ́ kìíní àná ó lákọ rẹ̀ mo gbé fún ẹ ó lábo rẹ̀ rèé kí leléyìí ṣó orí bó ṣe rí kíní ọwọ́ mi yìí ó mọ bú ọṣẹ ni tó o bá ti ń bú ó mọ fi wẹ̀ ṣọwọ́rì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí ẹ mọ̀ jẹ́ ń pé torí wípé bí n bá sọ nǹkan kan pẹ̀lú ọṣẹ òun ní ìsìn ẹ mọ̀ fi wé ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àbí ẹ mọ̀ fi wé ẹ̀sìn kan ẹ mọ̀ jẹ́ ń fi nǹkan kan wé wọ́n ṣàtúgbé nǹkan ọ̀hún fún un ó léléyìí tó o bá ti jí láàárọ̀ ó fi omi sẹ́nu ó tú sí ó ṣàdúrà sí ó tún ṣe kí ni ó tún bọtí sí ó tú sí ó ṣàdúrà sí ó
ó bá tán ó ní ṣó jù bẹ́ẹ̀ lọ ó ní kò jù bẹ́ẹ̀ lọ kó o gbé sínú wọ́dúrópù ẹ̀ ó ní kò sí wàhálà ló bá gbé síbẹ̀ àtọṣẹ àti gbogbo ẹ̀ ló gbé síbẹ̀ àmọ́ tó bá ti parí ọ̀sẹ̀ kan tán bàbá ìyàwó rẹ̀ máa ń bá a sọṣẹ míì ó máa ń bá a sọṣẹ míì ìgbà míì gan-an ọṣọ yóò lò ó sì jọ ń ṣègbè ayé wọn náà nù owó bá dé ọ̀rọ̀ dé Káyọ̀dé wá di ọkùnrin 9 láàrin gbogbo ìlú ó tọ́jú ìyàwó rẹ̀ ṣọ́ọ̀bù 3 ló gbà fún ìyàwó rẹ̀ ló já gbogbo ẹ̀ papọ̀ ló fi ṣe ibi tó fi ń ta provision ó ṣèṣì ló ń ta ó gbé gbogbo ó já mọ́tò sí ìyàwó rẹ̀ ń dì í ó dẹni ńlá ó kọ́lé ẹlẹ́rànbarà ó tọ́jú bàbá ìyàwó ó tọ́jú ìyá ìyàwó ṣé ẹ mọ̀ pé agbe bàbá ìyàwó ti lómi inú tẹ́lẹ̀tẹ́lẹ̀ olówó làwọn náà wọn kì í ṣe tálíkà àmọ́ sẹ́ni ti Káyọ̀dé owó abúlé gẹ́gẹ́ bíi wípé ó kọjá bó ṣe lérò bó ṣe ń gbéṣẹ́ fún un nílé ìjọba náà ń gbéṣẹ́ fún un ní ìta náà ń gbéṣẹ́ fún un káàkiri tọmọdé tàgbà Káyọ̀dé ní lọ́tún Káyọ̀dé ní lósì Káyọ̀dé ní lẹ́gbẹ̀ẹ́ gànà Káyọ̀dé ní ta gbangba ẹ wò ó nígbà tó yá ó wá di ọjọ́ kan ìyàwó Káyọ̀dé wá pé Káyọ̀dé lẹ́yìn ìgbà yẹn wọ́n ti bímọ lọ́mọ wọn ṣe mọ̀kọ́ méjì ni wọ́n bí tẹ́lẹ̀ wọ́n ti wá bímọ lọ́mọ wọn gbogbo ọmọ tí wọ́n bí obìnrin ni ọmọ wọn ti di 4 bẹ́ẹ̀ ni obìnrin làwọn 4 ìyàwó Káyọ̀dé wá pé Káyọ̀dé ó ní Káyọ̀dé ẹ̀rù ń bà mí ó ní kí ló ń bẹ̀ ẹ́ lẹ́rù obìnrin làwọn ọmọ tí mo bí fún ẹ mi ò sì fẹ́ kó o sọ pé torí póbìnrin làwọn ọmọ mi ló mú ẹ lọ fóbìnrin mi lóyún tó o bá fẹ́ fẹ́yàwó kejì tí mọ ara mi ò lè gbà á torí wọn kó ti dé mo sì rí àwọn oríṣiríṣi ìrìn tó ń rìn díẹ̀ mọ̀ kó fẹ́ fẹ́yàwó kejì bó o bá sì máa fẹ́ ẹ jọ mọ́jọ́ ó jẹ́ ẹni tí mo bá tan àbẹ́ni tí mo mọ̀ rí lòkèrè kó lọ nájà rẹ. Káyọ̀dé wojú ìyàwó rẹ̀ Bímpé ó ní Bímpé ó ní wojú mi dáadáa ó ní òun ò ní fẹ́yàwó kejì ó ní òun nìkan náà ní ó ní kí ni mo fẹ́ ní mo jẹ́ yóò ní mo fẹ́yàwó kejì ṣé torí pé ò tọ́jú mi ni àbí torí pé ò bímọ Bímpé lọ́mọbìnrin ni mo bí ń bímọ ọkùnrin mo sì mọ bó ṣe máa ń jọ̀rọ̀ ọmọ ọkùnrin lẹ́nu wípé you want junior jọ̀ọ́ bó bá fẹ́ junior ń kúrò nù ilé rẹ̀ ó fẹ́yàwó mi ìwọlé ìyẹn ò sọ pé òkè ń sọkọ mi mọ́ o àmọ́ pé kí wọ́n máa báyàn máa pín yẹn láéláé wọn ògùn ò lè ṣe Káyọ̀dé sì ṣèlérí fún un ó ní wò ó bó ṣèlérí fún ẹ wípé mi ò ní fẹ́yàwó méjì ìwọ nìkan náà ni màá fẹ́ ó sì gbà Káyọ̀dé ń lọ ó ṣe tiẹ̀ bẹ́ẹ̀ sì ni Bímpé náà ń tajà tiẹ̀ lọ lẹ́yìn ọdún 6 tó ti bí last born yan ọmọbìnrin tó bí last ó lọ́rẹ́ rẹ̀ kan ọ̀rẹ́ náà wọ́n ti pẹ́ wọ́n jọ lọ sí school ni ọ̀rẹ́ rẹ̀ ló wá kì í ló bá ní kújọ́ 3 mo wá sí Nàìjíríà náà sọ pé ibi báyìí ló ń gbé kiri kan pé ó ní àwọn àtọ́kọ ẹgbà kan kòkó bàbá sásùn ó ní Nàìjíríà làwọn wà o àwọn òkú Nàìjíríà ń tà wọ́n o ẹ̀yà aráàlú òyìnbó ẹ káàbọ̀ wọ́n jò mọ́ra wọn wọ́n kíra wọn dáadáa ló bá ní níbo ló lọ́ọ̀jì sí ní òtẹ́ẹ̀ báyìí lòun wà òkè tí ọkọ mi bá ti dé a máa wá kíwà àtọ́kọ ẹ̀ náà ó ní kò sí wàhálà a mọ̀ retí yín àǹtí Ṣeun nígbà tó di ìjọ kẹta òun àtọkọ ẹ̀ múra páwọn àlọ kí wọn ní wíkẹ́ndì wọ́n lọ bẹ̀ ní wíkẹ́ndì wọ́n kí wọn wọ́n yọ̀ mọ́ wọn inú oníkálukú wọn dùn ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ 3 yọ láyé kíní kan méje padà fẹ́ láyé padà ṣe gbogbo wọn jọ sọ̀rọ̀ àsọ papọ̀ kábíyèsí Elédùmarè wọ́n jọ sọ̀rọ̀ àsọ papọ̀ inú gbogbo wọn sì dùn bẹ́ẹ̀ ni wà tán ṣe díẹ̀
àwa ti ń lọlé o. Àwa ti ń lọlé o. So fast ẹ ti yà ń lọlé nìyẹn, ẹ faramọ́ wa ni. Ò faramọ́ yín o. Jẹ́ ká máa lọlé o. Ṣé ẹni bí wọ́n ṣe ń sọ̀rọ̀ tí wọ́n ní káwọn jáde báyìí, wọ́n ti sọ̀rọ̀ tán, wọ́n ti kí gbogbo wọn. Àwọn méjì, àwọn mẹ́rin lọ báyìí ni ọkọ àtìyàwó àwọn yẹn, àwọn náà ọkọ àtìyàwó wọ́n lọ síbi mọ́tò táwọn Káyọ̀dé gbé síbẹ̀. Bẹ́ẹ̀ lọmọbìnrin kan ó lóyún sínú fọmọ dání ló bá dì mọ́ ọmọ kéré yẹn, bá dì mọ́ Káyọ̀dé. Dádì 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 dádì. Káyọ̀dé wojú ẹ̀ báyìí, dádì dádì. N ò mọ ọmọ yìí rí. Ìyàwó rẹ̀ sọ pé dádì ibi ti báwo. Ó fà báyìí, dádì ibi ti báwo. Arábìnrin náà tó lóyún náà ń bọ̀, ó ní I am sorry, I am very very sorry. Ẹ má bínú, ẹ má bínú sir. Is that your daddy? Ó ní that's my daddy now. That's not your daddy jọ, I don't know your daddy. Let's go jọ. Àwọn méjì bá jọ lọ, àǹtí Ṣeun. Ibẹ̀ ni Bímpé ti ń pariwo kó tútù mú òun. Ó sì ń sọ̀rọ̀ lọ. Àwọn ọkọ àti àwọn èèyàn fẹ́ máa fọ̀rọ̀ bó mọ́lẹ̀ pé ọmọ kéékèèké sí bóyá Amẹ́ríkà náà bọ̀yẹ̀ máa ṣe náà nìyẹn. Àwọn ọmọ míì eré pa wọ́n pọ̀, ẹgbẹ́ ìṣe ní dáadáa ṣé kò dáadáa di ẹ̀wọ̀n ni kinní kan. Bímpé ò sọ nǹkan kan mọ́. Gbogbo bọ́ọ̀rẹ́ rẹ̀ ṣe ń kinní ókè ẹ ṣe kinní kan ọwọ́ inú mọ́tò ni. Táwọn fi délé Bímpé ò sọ nǹkan kan. Nígbà tí wọ́n wọlé, Bímpé kàn bẹ̀rù sílẹ̀. Ó lọ wẹ̀ kó sọ nǹkan kan. Ọkọ rẹ̀ ń bá a sọ̀rọ̀, ó ń forí dáhùn. Ọkọ rẹ̀ ń bá a sọ gbogbo ẹ̀, ó ń forí dáhùn. Nígbà tó yá ó wọlé, ó wẹ̀ tán ó bọ́ sórí bẹ́ẹ̀dì, ó fẹ́ sùn. Ọkọ rẹ̀ ní kí ló dé láti gbàtà tí mo rí pé gbàtà ọmọ yẹn ti wá dì wọ́n mu, ó tún ń ṣe bákan. Ṣé kò sí pé bóyá àwọn òrùn kankan? Bímpé wojú ẹ̀ báyìí, kò sọ nǹkan kan, ó tún sunrun ẹ̀ padà. Àǹtí Ṣeun, ọ̀rọ̀ pọ̀ ní ìlú kọ́bọ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Ta ló lo mọ̀? Ṣé ìyàwó Káyọ̀dé lóòótọ́ ni? Àbí ọmọ yìí kàn ń ṣeré ni? Báwo ló yẹ ṣẹlẹ̀ gangan? Gbogbo ẹ̀ pátá lẹ́ẹ̀mọ̀ gbọ́, ò ń bọ̀.